ni tẹ́ bá wo Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó ẹ rí pé àwọn tó máa ń celebrate wọn àwọn tí Ìyábọ̀ Òjó celebrate rí wọn àwọn tó máa ń ní lára dáadáa ẹ jẹ́ kí n fún yín ní sample ẹ wo gbogbo àwọn tó ń bá Ràkúnmí Onígbáná tó máa ń bá polówó ọjà ẹ̀ èwo nínú wọn ló ṣe fíìmù tí Ràkúnmí àbí Ìyábọ̀ Òjó tí wọ́n bá wọn rìpọ́sì. ẹ̀yin tèmi arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti jáde fún JAIYE KUTI Ìyábọ̀ Òjó àti TOYIN Abraham gbogbo àwọn tí Lizzy Anjorin tí ó jáde fún nìyí lórí fọ́nrán tí ẹ̀ ń wò yìí kí ló máa ṣẹlẹ̀ báyìí wàhálà ló tún ṣẹlẹ̀ ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká tẹ̀síwájú. ṣe rí àwọn tó ń lò yẹn wọ́n ti ní àṣírí nípa wọn tó fi pín wọn dáhùn ẹ rí pé relationship Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó pẹ̀lú àwọn other artists it was never a balanced relationship. Kí la máa ń pè ní balanced relationship? I rub your back, you rub my back. Kẹ́lẹ̀ bá mọ̀ pé there is fire on the mountain. Ẹ rí pé relationship Ràkúnmí Onígbáná àti Ìyábọ̀ Òjó it's all about people rubbing their back but they can never rub people's back. Ó ní àǹtí wa kankan tá a máa ń celebrate dáadáa mi. Àǹtí wa yẹn wá fẹ́ ṣe lọ́ǹchì fíìmù ẹ̀. Àǹtí wa yẹn wá fẹ́ ṣe wọ́n fẹ́ preview fíìmù wọn ní sinimá. Ìyábọ̀ Òjó àtàǹtì wa yìí wọn kì í ṣọ̀rẹ́ wọn celebrate ara wọn wọn kíra wọn. Your comment is very important. Your comment if you are not commenting I will just off. Go and sleep. Nígbà tí sísá wa fẹ́ ṣe preview film ẹ̀ Ìyábọ̀ Òjó wà lọ a pàdé ní preview yẹn ṣe rántí. Ìyábọ̀ Òjó ó tàn àǹtí wa yìí ó tàn wọ́n lọ sí Tanzania àǹtí yóò tí kúrò ní Tanzania tó ti bẹ̀rẹ̀ sí ní ba image àǹtí yẹn jẹ́ kò pé ọ̀sẹ̀ kan tí àǹtí yẹn kúrò ní Tanzania àǹtí yẹn ṣe birthday ẹ mú ibi tí Ìyábọ̀ Òjó ti celebrate àǹtí yẹn wá ẹ rí i pé láti ìgbà yẹn làwọn èèyàn wọ́n ti switch kúrò lẹ́yìn àǹtí yẹn torí wípé Ìyábọ̀ Òjó mọ̀ pé òun ti ba image ara ẹ̀ jẹ́ kò sí bó ṣe lè lọ́lá tó tí àwọn èèyàn bá ti rí ẹ pẹ̀lú Ìyábọ̀ Òjó ọjọ́ yẹn ló ti ṣubú kó tún máa dìde láyé ẹ ọwọ́ Ọlọ́run ló wà. Ìyábọ̀ Òjó dẹ̀ mọ́mọ́ package ayé ara títí ẹ̀ bẹ́ẹ̀ ó ti step on toes ó ti bá yé àwọn èèyàn jẹ́ so àwọn èèyàn ti di Ìyábọ̀ Òjó mú. The moment they see you with Ìyábọ̀ Òjó you are a goner. Àǹtí yẹn dé láti party Ìyábọ̀ Òjó Ìyábọ̀ mọ̀ pé mo máa celebrate àti ẹ̀ máa celebrate mi gbọ́n torí pé ó fẹ́ kógun jà àǹtí yẹn ó tún àǹtí yẹn lọ àǹtí yẹn ò tí ì kó Tanzania kan tí ń búrí àǹtí yẹn ǹjẹ́ rí àǹtí yẹn pẹ̀lú Ìyábọ̀ Òjó mọ́ ẹ rí i pé next thing tá a máa rí ni wípé Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ sí ní búrí àǹtí yẹn London amẹ̀bọ̀ àǹtí yẹn wá ṣe kí ni àwọn náà wá bẹ̀rẹ̀ business bí àǹtí yẹn ṣe tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ promote wedding ọmọ ẹ̀ ṣé kò yẹ kí Ìyábọ̀ Òjó bá àǹtí yẹn promote business dáǹtí yẹn ṣẹ̀ṣẹ̀ gbé wá. ẹ ti rẹ́ni ẹni sọ pé fún mi àǹtí yẹn lẹ́ unfollow a lot of people unfollow that. A lot of people unfollow that. Tẹ́ bá wo àwọn ọmọ tí Ràkúnmí Onígbáná ti àtàkì yìí dáadáa àwọn ọmọ yẹn ló wà ń ta lẹ́yìn tí Ràkúnmí Onígbáná sọ pé ń celebrate òun ọjọ́ wo làwọn ọmọ yẹn ti ṣe fíìmù tí Ràkúnmí celebrate wọn. So ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ yẹ oníyan